ẹ̀yin tèmi tún ti zẹ̀ ọ́ lórí ọ̀rọ̀ pé Trump ń bọ̀ nílùú. Oníkálukú ti bẹ̀rẹ̀ sí ń kọlura wọn o. Wọ́n láwọn Gumi ti bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ káàkiri, ó ti dìjà láàrin Tinubu àti Gumi báyìí o. Madam Olókun ti jáde o. Wọ́n ní sẹ́ 2026 gbogbo àwọn tó ní Nàìjíríà lára ọkàn wọn ò ní balẹ̀ o, pé Nàìjíríà láti pín. Wọ́n ti wá dojú ẹ̀ báyìí, wọ́n ní tí Trump ti lè pàṣẹ báyìí, everybody ti bẹ̀rẹ̀ sí ń gbọ́ left and right ni. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Kẹ́ wá gbọ́ wíníwíní ọ̀rọ̀ lẹ́nu Ajé Olókun lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe Nàìjíríà mọ̀kùmọ̀kù àti àwọn àlá pàtàkì tí arákùnrin kan lá nípa Yorùbá Nation. Ogun ti dé o, ogun ti dé, ogun ti dé, ogun tó dẹ̀ wọlé yìí, ìpínyà Nàìjíríà ti dé tán ni. Ìpínyà Nàìjíríà ti dé tán, ẹ máa jó ẹ máa yọ̀ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwa náà là ń gbàdúrà wípé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí Nàìjíríà tí ò ní mú tàjẹ̀ sílẹ̀, tó ní kálukú máa fi lọ, tí Yíbò máa lọ, Haúsá máa lọ, tí Yorùbá máa lọ, Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ṣẹlẹ̀ ní 2026 tá wà yìí ní agbára Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀. Ìpínyà Nàìjíríà ti dé tán, ẹ máa jó ẹ máa yọ̀, ẹ máa jó ẹ máa yọ̀. Ọkàn àwọn Northerner ò balẹ̀ mọ́, ó gbọ́ àwọn alágbára Northerner, ọkàn wọn ò balẹ̀ mọ́. Àwọn alágbára Northerner, ọkàn wọn ò balẹ̀ mọ́. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, Trump ti ń fara ni wọ́n ti ń ká bòròbòrò, wọ́n ti ń fìlì hìtì yẹn. Àwọn alágbára Northerner wọ́n ti ń fìlì hìtì yẹn. Ọlọ́run, mo mọ̀ pé tó bá yá báyìí ní ìsìn, tó bá yá báyìí torí gbogbo ti ń ká bòrò, ẹ̀yẹ wo irú Bala Muhammed yẹn ní ìsìn. Bala Muhammed ó ti sọ jáde, ó sọ pé yes, ó ní òun olórí àwọn agbésùnmọ̀, kò déédéé sọ àṣírí ẹ̀tú ni o. Ó ní olórí àwọn agbésùnmọ̀mí lòun, ó ní òun lòun sponsor àwọn agbésùnmọ̀mí. Ó wá sọ pé kí la fẹ́ ṣe, ó ní kí lẹ fẹ́ ṣe, ó ní immunity cover òun, ó ní immunity cover òun, ó ní a lè ṣe nǹkan kan, ó lórí àwọn agbésùnmọ̀mí lòun. Gbogbo pátápátá wọ́n ní the fear of Trump is the beginning of wisdom. Trump ti kó gìrìgìrì bá wọn, Trump ti ń fọ́ gbogbo ọlẹ́pọ̀n, gbogbo wọn ti ń kà bòròbòrò. Tó bá máa yá báyìí ní ìsìn àwọn Northerner ẹ mọ̀ pé olórí burúkú ni wọ́n bọ́ ń tòrú lọ ń pera wọn. Tó bá máa yá báyìí ní ìsìn bí Trump ṣe ń ṣe bàbá wèrè fún wọn, tára bá ní gbogbo pátápátá bó ṣe wà yẹn. Tó bá máa yá báyìí ní ìsìn pátá máa gbọ́ ní divide Nigeria, Tinubu break Nigeria, divide Nigeria, ẹ fún wa ní Yorùbá land, Tinubu break Nigeria. Trump ti ẹ̀ la máa pè gbogbo àgbáyé torí Trump àti Tinubu, gbogbo àgbáyé àtọ́lọ́hún break Nigeria, divide Nigeria, ẹ fún wa ní Yorùbá land, àgbáyé break Nigeria, break Nigeria, divide Nigeria la máa gbọ́ torí ara ti ní àwọn alágbára Northerner, ara ti ní gbogbo nǹkan tí ń ká bòròbòrò, ọkàn gbogbo yóò ní balẹ̀. Ẹ̀yin náà rí irú Gumi yẹn báyìí nísìn, Gumi tó ti ń ká bòròbòrò, gbogbo Facebook ẹ̀ ló ti, gbogbo bí tí ó tó ti sọkúsọ sí, aṣáwa ló lè halẹ̀ mọ́, aṣọ ọmọ Yorùbá, aṣọ ọmọ Nàìjíríà kan lè halẹ̀ mọ́. Àmà gbóhùn Sultan of Sokoto náà mọ́, àgbóhùn wọn mọ́, gbogbo ẹni gbogbo ti wọ́ wò. Àṣé ẹni tó lóhun ò máa lè mú, Ọlọ́run ò máa tí ì dáa, Ọlọ́run ò máa tí ì dẹni tó lóhun ò lè mú, àgbóhùn wọn mọ́. Àbẹ́ẹ̀ rí pé gbogbo nǹkan dẹ̀ ti wá wọ̀ sí báyìí ní ìsìn, ẹnu gbogbo wọn ti wọ̀ báyìí ní ìsìn. Trump ti ń fọ́ ẹpọn wọn, ẹni tó lóhun ò lè mú, Ọlọ́run ò tí ì dáa o. Ẹni tó lóhun ò lè mú o, Ọlọ́run ò tí ì dáa. Báwo ló ṣe ń kọ? Ọlọ́run ò tí ì ṣẹ̀dá Olúwa rẹ̀, gbogbo wa là wálé ayé wa nàjà. Ẹ má jẹ́ ń borin jẹ́ fún lórí mi ìmọ̀ ọkọ. Ẹ káàbọ̀ mà, mọ́ èmi ká Táíwò Kíkẹ́ Fásànmí. Ẹ káàbọ̀ mà. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Ọlọ́run tọ́lọ́run ò lè mú, Ọlọ́run ò tí ì dá o. The game is about to start. Ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Trump ti ń fọ́ ogun ọlẹ́pọ̀n, ogun yóò ní balẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ̀ fi rán mi yan Yorùbá bá, tẹ́ ẹ̀ fi wọ́n lọ́kàn balẹ̀, ọkàn gbogbo yóò ní balẹ̀. Bẹ́ẹ̀ ni òmìnira Yorùbá ti dé tán, bẹ́ẹ̀ ni ó ti dé tán. Bákan ló 2026 ọkàn gbogbo yóò ní balẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ̀ ní mẹ̀kúnnù lára, ní rí bá ti ṣe ẹ̀ ní rọ́nà gbégbà. Àìsàn tí ò gbóògùn ló máa ṣe yín, jàdìjàdì rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín. Gbogbo èyí tẹ́ ẹ̀ fi ọkàn ran Yorùbá balẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo èyí tẹ́ ẹ̀ jẹ́ kí a jẹ nínú mineral resources, tẹ́ ẹ̀ jẹ́ kí Yorùbá gbádùn, bẹ́ẹ̀ ni tọ́mọ ẹlẹ́ran Yorùbá tó ń jẹgun, tọ́mọ aláṣọ wọn ń wà kísà. Gbogbo èyí tẹ́ ẹ̀ jẹ́ kí ìran Yorùbá, tẹ́ ẹ̀ ń pògo ran ìran Yorùbá mọ́lẹ̀. Àṣírí ọdún yìí ọdún ẹ̀san ni fún yín, àṣírí gbogbo yín máa tú ni pátápátá.
àṣírí gbogbo yín máa tú ni, bẹ́ẹ̀ ni àṣírí yín dẹ̀ ti ń tú, ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí máa tú ni, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ play voice note yìí fún yín. Kò connect but ẹ máa gbọ́ bẹ́ẹ̀. Ó ga díẹ̀, wàá mú ọ̀pá kan dání, ọ̀pá náà fi díẹ̀ ga, ọ̀pá náà pàpà ga díẹ̀. Kò connect. Wàá fàkàṣà ṣe bí wọ́n ti máa ń bí àwọn àgbàlagbà ọjọ́ ṣe máa ń ju aṣọ sọ́hùn. Bí wọ́n ṣe máa ń ju aṣọ sọ́hùn, tó máa ń wá aṣọ tó máa ń ju sọ́hùn. Kí ló dé tí ó connect? Sọ́hùn lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ sí. Slow connection. Ó fi aṣọ náà, ó ju aṣọ náà sọ́hùn bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ ṣá? Ó dúdú lẹ́nu àlá ẹ̀. Mi bá tèmi lọ nítorí. Kò connect. Ó sì pàdé mi. Ok, gbọ́. Ok. Ọmọ mi ṣe láfíà. Kò connect mi léyìí. Mo kí ni bá ṣe ń kí àwọn àgbàlagbà jọ sí bá ṣe máa ń dọ̀bálẹ̀ tàbáyà àgbàlagbà ni wọ́n kí àgbàlagbà. Mo kí bàbá ẹ̀ lọ́nà. Ok. Ǹjẹ́ lè rántí ìlú tí mo ti pàdé. Ok. Wọ́n sọ fún mi pé òun fẹ́ bẹ̀mí iṣẹ́ kan sí mo lè jíṣẹ́. Oníṣẹ́. Mo ní mo lè jíṣẹ́. Àgbàlagbà ibi ọmọdé iṣẹ́ tì pé mo lè jíṣẹ́. Iṣẹ́ òun kí wọ́n bẹ̀mí iṣẹ́ kún. Wọ́n sọ pé kẹ́mi sọ fún gbogbo ọmọ Yorùbá. Kò sọ ọmọ Nàìjíríà o. Kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n lọ múra pé ogun ń bọ̀. Kí n sọ fún ọmọ Yorùbá pé kí wọ́n lọ múra pé ogun ń bọ̀. Connected. Adé sọ̀rọ̀ yóò mú ọ. Ẹja ìṣẹ̀ bẹ̀rẹ̀. Oníkè sọ gbogbo ẹja ìṣẹ̀ bẹ̀rẹ̀. kí wọ́n lọ múra. Ẹja ìṣẹ̀ bẹ̀rẹ̀ kò loud tẹ́lẹ̀, ó ti ń ṣe kíní. Ok. Bàbá nìyẹn. Ok, máa gbọ́ mi. Mo lálàá kan kò jẹ́ fi taratara yé mi. Mẹ́ tí mo bá sọ tán kẹ́ ẹ jù kẹ́ ẹ ṣèwádìí nípa ẹ̀ tó bá di bẹ́ẹ̀ náà ni tó ẹ lè sẹ́ndì ẹ̀ sínú ilé. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ lè filẹ̀. Mo lálàá kan pé mo rí bàbá kan. Bàbá náà ga díẹ̀, ó ga díẹ̀. Wọ́n á mú ọ̀pá kan dání. Ọ̀pá náà fi díẹ̀, òun náà ga, ọ̀pá náà pàpà ga díẹ̀. Wọ́n á fàkàṣà ṣe bí wọ́n ti máa ń bí àwọn àgbàlagbà ọjọ́ ṣe máa ń ju aṣọ sọ́hùn. Bí wọ́n ṣe máa ń ju aṣọ sọ́hùn, tó máa ń wá aṣọ tó máa ń ju sọ́hùn, tó máa ń ju sọ́hùn lẹ́gbẹ̀ẹ́ kan lọ́wọ́ sí. Ó fi aṣọ náà, ó ju aṣọ náà sọ́hùn bẹ́ẹ̀. Ó jẹ́ èèyàn tó ga, ó dúdú lẹ́nu àlá ẹ̀. Mi bá tèmi lọ ní tèmi lọ ló sì pàdé mi. Wọ́n sọ fún mi wípé ọmọ mi ṣe láfíà. Mo kí ni bá ṣe ń kí àwọn àgbàlagbà jọ sí bá ṣe máa ń dọ̀bálẹ̀ tàbáyà àgbàlagbà ni wọ́n kí àgbàlagbà. Mo kí bàbá ẹ̀ lọ́nà oko ni o. Ǹjẹ́ lè rántí ìlú tí mo ti pàdé. Wọ́n sọ fún mi pé òun fẹ́ bẹ̀mí iṣẹ́ kan sí mo lè jíṣẹ́. Oníṣẹ́. Mo ní mo lè jíṣẹ́. Àgbàlagbà ibi ọmọdé iṣẹ́ tì pé mo lè jíṣẹ́. Iṣẹ́ òun kí wọ́n bẹ̀mí iṣẹ́ kún. Wọ́n sọ pé kẹ́mi sọ fún gbogbo ọmọ Yorùbá. Kò sọ ọmọ Nàìjíríà o. Ẹ máa gbọ́ ibi tí ọ̀rọ̀ náà tiẹ̀ ti wá wú. Ó wá dàwó lójú tèmi nìyẹn. Kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n lọ múra pé ogun ń bọ̀. Kí n sọ fún ọmọ Yorùbá pé kí wọ́n lọ múra pé ogun ń bọ̀. Àwa la máa borí. Bàbá tí ń sọ̀rọ̀ yóò múra ológun. Ẹni kí n sọ fún gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n lọ múra ogun ń bọ̀. Tí wọ́n bá wá ń bi mí pé ta ló sọ fún mi pé kí n sọ fún àwọn ọmọ Yorùbá pé ogun ń bọ̀, pé kí n máa sọ fún wọn pé ọ̀rọ̀ míyàn ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ míyàn. Gẹ́gẹ́ gbogbo ìgbà tí bàbá yìí sọ nǹkan yìí fún mi lójú àlá, èyí tí ẹ̀ mẹ́rin tó ń jẹ́ ọ̀rọ̀ míyàn kan. Mo ní ọ̀rọ̀ míyàn. Kí n sọ fún pé ọ̀rọ̀ míyàn ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ míyàn. Lórí kí n sọ gbogbo ọmọ Yorùbá ni pé ọ̀rọ̀ míyàn ló ní kí n sọ fún wọn pé ogun ń bọ̀, kí wọ́n lọ múra pé ogun ń bọ̀. Tó bá di pé ó sọ àwọn ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ nìkan ni ìbádà. Gbogbo ọmọ Yorùbá ló sọ. Gbogbo ọmọ Yorùbá ló sọ pé kí n lọ sọ fún wọn pé ogun ń bọ̀. Àsìkò fún ìyàwó ti tó. Kí wọ́n lọ múra. Kí wọ́n múra gidi. Ogun ń bọ̀ o. Ogun ń bọ̀. Òun sì wà lẹ́yìn wọn. Tí wọ́n bá bi mí pé ta ló sọ bẹ́ẹ̀, kí n sọ fún ọ pé
òun ọ̀rọ̀ míyàn ló sọ bẹ́ẹ̀. Mo ní bàbá mo lè gbọ́ o, èyí jíṣẹ́. Lèmi bá lọ, n bá tún kí padà bá ṣe máa ń kẹ́gbàlagbà ní kí ìgbà tó sọ̀rọ̀ tán. Ní tó bá tèmi ni bàbá pápá mọ́ náà. Ìgbà tí mo jí, orí àbẹ̀ sí ń fọ́ mi lákọ̀lákọ̀ orí ń fọ́ mi lákọ̀lákọ̀. Nǹkan ọ̀kan tó yà mí lẹ́nu wípé Odùduwà nìkan ni mo máa ń gbọ́ nípa ẹ̀. Ọ̀rọ̀ míyàn náà tí mo fi gbọ́, tí mo fi lára, tí mo tún fi gbọ́ ni mo ti wo fíìmù kan láti ìgbà tí mo di wá bí láyé tá a kéré. Tí wọ́n ṣe fíìmù kan ọ̀rọ̀ míyàn. Ní kò yé mi ṣá, kò yé mi. Tí ẹ bá ní atọ́nà tàbí àwọn babaláwo tó bá gbọ́ dáadáa, ẹni kí wọ́n tún wò, ẹni kí wọ́n wo iṣẹ́, kí wọ́n yẹ̀ wò, kí wọ́n wò nǹkan lórí àlá tí mo sọ yìí. Tí kan bá ń rí bẹ́ẹ̀, tí kan bá fẹ́ rí bẹ́ẹ̀ lóòótọ́, kí wọ́n wò. Èmi lálàá bẹ́ẹ̀, èmi tètè lálàá, èmi tètè lálàá. Tó bá sì mú mi lálàá, mo gbọ́dọ̀ sọ. Ṣẹ́rí, mo kàn fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀ ní pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí, àtẹ̀yí tí à ń gbọ́ wípé ó máa ṣẹlẹ̀ ní 2026 pẹ̀lú àwọn Fúlàní, ẹ mọ̀ pé wọn ò rí ara gbàyà sí ìtì yẹn, wọn ò rí ara gba ìtì sí yẹn, especially àwọn alágbára wọn, àwọn nọ́dánà, àwọn alágbára wọn, àwọn olówó wọn ò ráyè ara gbàyà sí, torí pé wọ́n máa ń believe pé àwọn ni born to rule, àwọn ni born to rule lé àwa lórí, lé àwa ọmọ Yorùbá lórí, àwa ògolẹ̀ adúláwọ̀, àwa tọ́lọ́run dáadáa. Àsìkò ìpínyà Ọlọ́run ẹlẹ́dàá, àsìkò ìpínyà 2026 ọdún ẹ̀san ni, tó máa san gbogbo àwọn politician wa, tó máa san wọ́n lẹ́san, ẹ̀san tó bá tọ́ sí wọn, bẹ́ẹ̀ ni tó máa san gbogbo wọn pátápátá. Ọlọ́run ti ń shift agbára kúrò lọ́dọ̀ wọn, ara ti ń ni wọn. Bàlá Muhammed ẹ̀rí tó ń kà ní, ó ti ń kà. Trump ti ń fún gbogbo wọn lẹ́pọ̀n, ó ti ń fún gbogbo wọn lẹ́pọ̀n. Gumi náà, gbogbo ibi tó ti sọ̀sọ́kúsọ sí lórí íńtánẹ́ẹ̀tì, Gumi ti gbé gbogbo ẹ̀ wálẹ̀. Ẹ̀rù ti ń ba gbogbo wọn, ti ń sáré kìdòkìdò kiri. Sultan of Sokoto yẹn náà ti sá lọ́wọ́ ọmọdé tó gbà lọ báyìí. Ara ti ń ni gbogbo wọn. Lẹ́yìn eléyìí báyìí ní ìsìn tẹ́ máa gbọ́ ní pé break Nigeria, divide Nigeria, ẹ fún wa ní Yorùbá land. Bẹ́ẹ̀ ni orí tó máa kọ nìyẹn. Ẹ fún kọ́ńkọ́ fún àwọn ní ìlú àwọn kó ní kálukú máa lọ. Ara máa ní wọn nìyẹn, tó bá sọ pé kí wọn Yorùbá má ní ìsinmi, àwọn Ọlọ́run ní ìsinmi lágbára Ọlọ́run. Ẹ̀yin ẹ máa wo 2026 ọdún ẹ̀san ni, tó máa san gbogbo wọn lẹ́san. Kò sí ẹni tó lọ́hùn ò lè mọ́, Ọlọ́run ò tí ì dà. Kò ní yí àwọn náà ní bọ́lọ́run ṣe máa ṣe ni. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, agbára ti ń shift kó lọ́dọ̀ wọn. Ṣọ́ believe pé yóò bá lè dé bẹ́ẹ̀ ni. Wọn ò believe pé yóò bá lè dé bẹ́ẹ̀. Bíríbírí bó ti jẹ́ pé bálá búlúbúlú bálá ni bàbá fi débẹ̀. Bàbá dégbọ́n fún wọn tó fi débẹ̀ ni. Ó débẹ̀ náà ni. Ọdún wo ni Yorùbá ti jẹ́? Ọdún wo ni Yorùbá ti wà bẹ́ẹ̀ tó ti gbé Yorùbá síbẹ̀? Bàbá dẹ̀ débẹ̀ bá bó ti lè jẹ́ pé a wà nídìí òrò, àrí òrò jẹ náà. Ó ní àkìní ẹni ní mo sàn ká mú kíkan. Bàbá tó wà ń bẹ̀ náà kò sí wúlò kankan tó ṣe fún mẹ̀kúnnù, tó ti ṣe fún mẹ̀kúnnù. Kò tí ì sí mẹ̀kúnnù kankan tó empower. Mẹ̀kúnnù kankan ò tí ì jàǹfààní wọn bó ṣe wà yìí. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ṣùgbọ́n Yorùbá ṣáàṣì wà ń bẹ̀. Ọlọ́run ti break gbogbo agbára wọn, ó ti kọ́ wọn níga, ara wọn ò balẹ̀, torí pé wọn ò ní fẹ́ kí bàbá yẹn lọ sẹ́lẹ̀ ìkejì. Wàhálà máa ṣẹlẹ̀, ojú rẹ̀ ìran rẹ̀ yẹ máa wò ó. Wàhálà máa ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn náà tí wọn ní fẹ́ kí bàbá Tinubu lọ sẹ́lẹ̀ ìkejì, torí àdéhùn tọ́jọ́ ṣe kọ́ ni bàbá dégbọ́n wọbẹ̀ fún wọn ni. Bàbá dẹ̀kẹ̀lé ni bàbá fẹ́ ṣe jagaban. So wọ́n ní ibi tí erin méjì tó bá ti jà koríko bẹ̀ ni ò ní gbérí mọ́. Àwọn fúnra wọn máa fúnra wọn lóògùn jẹ. Ẹ má ṣòpò bá wọn jà o. Wàláhì ọmọ máa rọrẹ assassins, àwọn máa para wọn kiri ní 2027 yìí, 2026 yìí. Ẹ̀yin ẹ máa wò, gbogbo ẹ máa dàrú. 2026 a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.